àdódùn tí máa mú ìfẹ́ àti láàrin ọkọ àti ìyàwó dùn. Ṣé rí àwọn kankan bẹ táwọn bàbá wa máa ń ṣe, a máa wò bí ìrètọ́ sí pé ṣé gbogbo ẹ̀ náà làwọn bàbá wa mójútó ni. Ṣùgbọ́n ní ìsìn àwọn ọmọ ìsìn Indomie generation tá a wà yìí, ń tá a fẹ́ jẹ eré owó là ń sá. Ara nǹkan tó yẹ ká mójútó ọ̀pọ̀lọpọ̀ wọn ò mójútó. Ìgbà tí à ń jẹ wá là ń ṣẹ̀ṣẹ̀ ń padà sílé. Ṣùgbọ́n ìyà ó ti jẹ lòmíì débi pé nǹkan ti bọ́ sórí kó tó máa sáré, kò wá ní tètè fẹ́ mu. Ìwà àdódùn yìí gbogbo ọkùnrin tó jẹ́ baálé ilé ló yẹ kó ní lára. Gbogbo obìnrin tó jẹ́ ìyálé ilé ló yẹ kó ní lára. Àwọn nǹkan tí ọ̀nà wa ní tọ́pọ̀. Tested confirm níṣẹ́ yìí, mo fọlọ́run búra. Ṣùgbọ́n bá mi share rẹ̀. Mo fọlọ́run bẹ̀yẹn bá mi share rẹ̀. Ẹ jẹ́ kí péjì ó mọ̀ wípé péjì kan bẹ tí mú ìṣòro àwọn èèyàn kù torúkálùkù tí mú mi mọ̀. Torí pé péjì mi yàtọ̀ sí péjì tí ẹ kàn máa wò tẹ́ máa lọ. Wàá kẹ́kọ̀ọ́ mbẹ̀. Wàá rí nǹkan tí ó wúlò fún mbẹ̀ tó lè lò tí ò ní náà ní tọ́pọ̀. Ara ẹ̀ làdódùn yìí. Lára àwọn nǹkan tá a máa ń lò fàdódùn, àwòkan ní ara àwọn àdódùn tó kéré ní tó sì ṣiṣẹ́. Bó la ṣe ṣe, ní tẹ́ ń wò lọ́wọ́ mi ní ìrù àkékèé. Ẹ rí, ẹjẹ́ mi sórí pípà kẹ́ lè rí náà rí dáadáa. Ìrù àkékèé. Ìrù àkékèé, ìrù scorpion. Ṣé wá rí, ó ní ẹlòmíì ọmọ bí èèyàn ṣe máa ń lò, ara bẹ́lòmíì ṣe ń ṣiṣẹ́ tí ò jẹ́nu. Ṣé bá rí ìrù àkékèé yìí ní ẹ rí pé ìpọn mẹ́ta ni. Ìpọn tí fi ń tààyàn ó ní lókè sómsómù yìí. Ìpọn tí fi ń tààyàn ní lókè sómsómù yìí. Ìpọn kan tẹ̀lé yóò jẹ́ ìpọn mẹ́ta. Ṣé rí tẹ́ bá ti rí ìpọn mẹ́ta yìí, ẹ wo bí mo ṣe gé o, ìpọn mẹ́ta yẹn, èyí tí fi ń tààyàn tóró yẹn gangan ó ti jáde. 1, 2, èyí tó tẹ̀lé, 3, èyí tó tẹ̀lé. Òun lẹ́wàá ara lọ pẹ̀lú ẹyọ atare kan with a single alligator pepper. Ẹyọ atare kan, single one like this. Ògùn bá dé. Bó lẹ́ ṣe lò ó tẹ́ bá ti lọ tán. Ó dáa fọ́kùnrin, ó dáa fóbìnrin. Ẹni tó dáa fún jù ni àwọn ìyálé ilé àti baálé ilé. Ìdí ni wípé ìwọ lọ́mọge tó ò tí ní stable relationship tó o bá ní, bóyá àwọn tí ò ní fẹ́ ọ ni wọ́n ń wá sọ́dọ̀ rẹ, wọ́n kàn máa dọ́là mú ni tó bá jẹ́ pé o ní boyfriend tó pọ̀ lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ìyálé ilé baálé ilé, kìí ṣe wọ̀ fún single o. Ìwọ tó o bá tí ì ṣe tán ò lè mọ́ lò ó. Ṣùgbọ́n tó o bá wò pé ìwọ ti ready tó sì ti rẹ́ni tó o fẹ́, ìwọ náà lè lò ó. Tó o bá ti lọ tán, ó sin sí orí nǹkan ọmọkùnrin rẹ lókè ẹyọ kan. Gbẹ́rẹ́ ẹyọ kan sórí nǹkan ọmọkùnrin rẹ ó fi ra. Tó bá jẹ́ obìnrin, níbi ojú ara rẹ lọ́wọ́ òkè, wàá sí gbẹ́rẹ́ kan síbẹ̀, wàá fi ra. Kò jù báwọn lọ. Sórí ìwọ lọ́wọ́ gbà tó o ṣe yàtọ̀ sígbà kó o tó ṣe, ó rí wípé ọkọ rẹ̀ ọmọ fàṣẹ ọjọ́ ti tẹ́lẹ̀ lọ. Torí pé a tún ìfẹ́ yẹn, a increase ìfẹ́ yẹn. Irú àwọn àdódùn eléyè ṣe ti ń ba ìràwọ̀ ọkọ jẹ́. Kìí ṣe eléyìí tí ó ní repercussion lórí ọmọ. Kìí ṣe tí ó ní repercussion lórí ọkọ àti lórí ara rẹ̀. Àwọn àdódùn ń bẹ lóríṣiríṣi, ṣùgbọ́n àwọn kéékèèké tí ó rọrùn fún wa láti lò ara ẹ̀ ní. Ìrù àkékèé tó nípọn mẹ́ta, ìpọn kìíní, ìpọn kejì, ìpọn kẹta. Ẹ sì lọ pẹ̀lú ẹyọ atare kan. Àwọn àgbàlagbà tí mẹ́lẹ́ tán bá ti rí iṣẹ́ wọ́n ti mọ̀ pé confirm ni. Ní ti Fagbero mú wáyé o, tested confirm ni. Ẹ̀yin náà lówó. Ẹ rí wípé ẹ ṣàdúrà fún mi, ẹ sì yin Ọlọ́run. Gbogbo ọ̀tọ̀ bá wá lò tó bá ráyè padà. Bá ń fàdúrà ràn bàbá mi Edward lọ́wọ́, bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀, bá ń fàdúrà ràn lọ́wọ́. Iwájú tí bàbá mi kọjú sí Ọlọ́run jẹ́ ọ̀dà ẹ̀yìn tó fi lé ọmọ bàjẹ́.
ẹ like ẹ share. Àwọn ìyọnu ń bẹ lóríṣiríṣi, aṣínà ń bẹ lóríṣiríṣi, àwọn ọ̀mọ̀lẹ̀ owó ń bẹ lóríṣiríṣi, oṣólẹ̀ ń bẹ lóríṣiríṣi, àtúndì ń bẹ lóríṣiríṣi, iṣẹ́ ìwé ìgbélú ń bẹ lóríṣiríṣi bágbára rẹ bá ṣe mọ. Àwọn iṣẹ́ téèyàn fi ń ráyé lò, iṣẹ́ téèyàn fi ń kọjá nínú ayé ń bẹ lóríṣiríṣi. Ìyẹn kàn pé Fágbénró àbí wọ́n ti ta ọ́ lọ́fà àbárùn ara kan ni wọ́n náà sọ fún Fágbénró wò pẹ̀lú àṣẹ Ọlọ́run ó dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ò ní kábàámọ̀ pọ̀ bá lè ṣe wà dòwò pọ̀. Wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nà ọmọ ṣí, wẹ́rẹ́wẹ́rẹ́ àṣírí ọmọ bò, wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ jẹun. Ọ̀sẹ̀ dúọ̀dù náà bẹ́ẹ̀ tá lọ 50,000, ọ̀sẹ̀ ajé ń bẹ 500,000. Àwọn ọ̀mọ̀lẹ̀ owó ń bẹ lóríṣiríṣi bágbára rẹ bá ṣe mọ́, àwọn oṣólẹ̀ ń bẹ lóríṣiríṣi bágbára rẹ bá ṣe mọ́. Ẹ like ẹ share. Nọ́mbà tẹ́ pè mí ṣírè 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. Òun náà ní WhatsApp number mi fáwọn tó wà ní diaspora láti bá mi sọ̀rọ̀. Bóyá sì ti pè mí mi ò tètè gbé, ó sì wà fọ́rí urgent, ẹ máa bọ̀ wá lọ́rin, mi ò fi gbà kankan kúrò lọ́rin. Tẹ́ ẹ bá ti dé lọ́rin níbi àtẹ́ bá ti sọ̀kalẹ̀ ẹ gbọ́kadà. Ẹ sọ pé ilé epo MM Ibrolac lẹ́ ń lọ lágbo ọba. Tẹ́ ẹ bá ti dé ilé epo MM Ibrolac lágbo ọba ẹ dúwájú ilé epo yẹn. Ẹ kọ̀yìn síwájú ilé epo, ẹ kọjú títí ọlọ́dà. Ẹ wo apá àlàáfíà yẹn, apá òsì bí òpónà méjì ní other side. Ẹ rí transformer kan, fọ́gà kan ń bẹ lára rẹ̀. Orúkọ fọ́gà yẹn ni Alhaji Hasan ọmọ Ẹdẹ. Signboard mi ń bẹ níwájú transformer yẹn, lára transformer yẹn gangan. Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Junction ti transformer wà, tí fọ́gà wà, tí signboard mi wà, ọ̀nà ń pè ní Olú Guest House Junction. Anybody tẹ́ bá lọ́dọ̀ fọ́gà yẹn, ẹlẹ́ń lọ lé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá, àpèsè ìṣègùn àgbáyé. Ní dààmú ẹ má jà sùn. Sísùn tá à ń sọ kò dìgbà tó yẹ pé àní a má sunrun alẹ́ ká má sunrun ọ̀sán fẹ́ni tó bá mọ́ la. Ṣùgbọ́n sísùn tá à ń sọ ni pé ìwọ náà lo nǹkan tó fi bẹ́gbẹ́ pé má jẹ́ kí wọ́n tàn ọ́ wípé n tó ń lò ọ̀dà